ọdọọdún là ń rorógbó gbogbo ọdọọdún là ń ráwùsà. Ọlọ́run máa sọ wá dẹni àná bó ṣe wù kó pọ̀ tó ká máa nira. Ọlọ́run lòun ló sómi dáfẹ́fẹ́. Àṣẹ Olúwa lòrùn fìdè sánmọ̀. Àṣẹ Olúwa mi ló mẹ́ta dúró. Ọlọ́run tó ní wá fún wa wí. Sáàtì àgò lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká sì wí káyé má sì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ́. Ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kò là wá kó tún làjọ wá. Ọmọ ẹ̀kẹ́ ògbẹ̀rú ayé fẹ́ gbọ́yìn. Ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò lóyìn kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Dákun má lùyàwó rẹ̀ tó bá fẹ́ ká yẹ dára. Má ṣe pé fọkọ mọ́ tó bá fẹ́ kọ́ ọmọ ẹ lógo. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀dá mọ́ o, Ọlọ́run ló mọ̀ òpin ẹ̀. Má ṣe pé fọkọ mọ́ tó bá fẹ́ ká yẹ lógo. Tó gbọ́ dákun mọ́nà ìyàwó rẹ̀ tó bá fẹ́ ká yẹ dára. Má ṣe pé ọkọ rẹ̀ tó bá fẹ́ kọ́ ọmọ ẹ lógo. Ìgbẹ̀yìn ọ̀rọ̀ lẹ̀dá. Ìbẹ̀rẹ̀ ìjà lẹ̀dá mọ́ o, Ọlọ́run ló mọ̀ òpin ẹ̀. Má ṣe pé fọ́kọ mọ́ tó bá fẹ́ kọ́ ọmọ ẹ lógo. Alwazir Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rù mo tún dé. Mo kíyèsí nǹkan méjì tí ń ṣẹlẹ̀ láyé. Ọ̀pọ̀ ọkùnrin ni wọn ò mọ̀ rí ṣe. Wọ́n ṣe wàhálà wọn ò rí ṣe. Ọ̀pọ̀ obìnrin ni wọ́n ń bímọ tọmọ lálùbáríkà mọ́. Mo wá wo ìyá ayé lọ́kàn rìn kéṣe kí ni ń farú eléyìí domestic violence ká lu ìyàwó kéyàn yọ kíyàwó náà dúró lórí pé àfi tóun bá ba yé ọkọ òun jẹ gbogbo tó bá gbà làwọn ò jọ fún. Táwọn méjèèjì bá ti ń dán yìí wò ayé ọkọ ò lè nítumọ̀ o. Ìgbà àdúrà ọkùnrin ó wà lórí kíyàwó tí a jọ ń gorí ara wọn kí ni wọ́n dùn síra wọn. Ìgbà àdúrà obìnrin lórí ọmọ gbogbo wàhálà torí ó ṣe ó wà lórí kọ́mọ̀ bá yé ọkọ ẹ̀ jẹ́. Tí méjèèjì bá ti ń ṣẹlẹ̀ láyé pẹtiróòlù dúró wọ́n ń sun ìsáná wọ́n ń sun gáàsì wọ́n ń sun mọ́ pẹtiróò wọ́n wá ń sáná lẹ́gbẹ̀ẹ́ méjèèjì kò ní pẹ́ ra ná. Ìtí ń jẹ́ ìjà láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n ti fẹ́ra wọn domestic violence. Kí ni primary objective Ọlọ́run lórí marriage? The primary objective of Almighty Allah on marriage is to maintain peace, is to attain happiness. Ọlọ́run fẹ́ kí inú wa ó dùn ló fi ní ká fẹ́ra wa ká lè enjoy ayé nígbéyàwó wà fún. Ìdí nìyẹn Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Wa min ayati an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmah. Inna fi dhalika laayatin liqaumin yatafakkarun. Al-Qur'an ni wa min ayati. The sign of existence of Almighty Allah. Ana khalaqakum min anfusikum azwajan. Lára àwọn sign tẹ́ẹ̀fì máa mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run òun lọ́ba tó dá yàtọ̀ òun òun ni bó dá ọkọ àtìyàwó látara ẹran kan náà tí ń jẹ́ nìyàn. Wọ́n lọ mọ́bìnrin wa látara inú omi wọ́n lọ mọ́kùnrin wa látara ẹranko
kan wá cross breed ẹ̀ kó wá dé ènìyàn rárá. Adá ènìyàn original, adá ọkùnrin original, ayọ̀ obìnrin jáde láti ẹ̀fọn rẹ̀ ó wá di ènìyàn. It take two to tango. Bẹ́ẹ̀ bá fẹ́ bímọ láyé iṣẹ́ ọwọ́ ẹ̀yin méjèèjì ni. Níjọ́ tó yìnbó, níjọ́ táwọn onísáyẹ́nsì ayé tí a ti ń gbìyànjú wọn àti lè create sperm ọkùnrin, wọn àti lè create egg obìnrin. Káwá sọ pé wọ́n ń dá ènìyàn tí wọ́n bá dá irin tí ń jẹ́ rọ́bọ̀tì lókù tí wọ́n programu ẹ̀ tí wọ́n máa ṣe bí ènìyàn kò sì lè jẹ́ ènìyàn rárá. Wà mí ní ayati. Ana alákọ̀ọ́lẹ́kùn mi ní àfúsìkùn àsìwájà lìtẹ́síkùnú ilé ya. Ọlọ́run nítorí kínú yín ó lè bá àjọ dùn. Ìyẹn túmọ̀ sí pé the bedrock of marriage ní ká lè wà happy. Ẹni ìgbéyàwó tó bá ti wà devoid of happiness kò wọ́ọ̀tẹ̀ ká pè ní ìgbéyàwó mọ́. Ìgbéyàwó tí ò bá ti láyọ̀ nú, ìgbéyàwó tí bànújẹ́ kún bẹ̀ kò lè ṣe kó má sí trial period. Àwọn àsìkò kan bẹ̀ nínú ìgbéyàwó tójú sánmọ̀ ọmọ dúdú ilé ọmọ gbádùn ẹ̀ á dàbí ìgbà táyé fẹ́ parẹ́. Ìyẹn kọ́ là ń sọ. Ìdánwò nìyẹn. Kóbìnrin ó ṣe sùúrù ni, kọ́kọ́ ó ṣe sùúrù ni. Kán méjèèjì ọjọ́ la sọ̀rọ̀ yẹn já kán lè bá a láyọ̀ lẹ́yìn ìṣòro. Àmọ́ tó bá ti jẹ́ pé from the word go táwọn àfáà tí wọ́n so wọ́n pọ̀ tí wọ́n fan wíṣù, ìbànújẹ́ ni láti bẹ̀rẹ̀, ìbànújẹ́ ni dáàrin, ìbànújẹ́ ni táyé wọ́n fi ń tán lọ kò wọ́ọ̀tì ìgbéyàwó. Wà mí ní ayati. Ana alákọ̀ọ́lẹ́kùn mi ní àfúsìkùn àsìwájà lìtẹ́síkùnú ilé ya. Wàjàlá bainakum mawaddatan wa rahmah. Ọlọ́run lèmi ni mo dá ìfẹ́ àtọmọ sáàrin yín. Àánú Ọlọ́run ló kọ́kọ́ dé, ìfọ̀kànbalẹ̀ ló kọ́kọ́ dé. Ẹ wo bọ́lọ̀ ń ṣètò. Ọlọ́run kọ́kọ́ fi ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ó tì síwájú. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní ja'ala bainakum mawaddatan wa rahmah. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú ìfẹ́. Ìyẹn ń túmọ̀ sí pé ìdílé tí dùnnú bá wà nífẹ̀ẹ́ ó ráyè jókòó. Wa rahmah ìkẹ́ èmi Ọlọ́run. Ìdílé tí wọn ò bá máa da lérú dọ̀nà rú nìkẹ́ èmi ọ̀rọ̀ náà wọbẹ̀. Ọmọ ọ̀rọ̀ náà wọbẹ̀. Ìkẹ́ oríire àṣeyọrí àríyá ọwọ́ náà rọ wọbẹ̀. Tẹ́ ẹ bá ti ń bára yín jà lójoojúmọ́ tẹ́ ń lura yín, ẹ̀ ń dínà mọ́ ìfẹ́, ẹ̀ ń dínà mọ́ àlùbáríkà, ẹ̀ ń dínà mọ́ oríire. Ìtọ́nà ń sọ nìyẹn. Inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. Ọlọ́run ní ẹ lọ ronú sí tí mo wí. Àmì mi ń bẹ nínú tí mo sọ yìí. Ẹ̀tọ́ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ìdùnnú ni kẹ́ ẹ tì síwájú. Bẹ́ẹ̀ bá ti jọ yọ́nú síra yín táyọ̀ ń bẹ. Ẹ máa retí pé kẹ́ Ọlọ́run dé, owó dé, ọlá dé, ọmọ dé, ìfẹ́ dé. Àwọn tá ẹ bá tiẹ̀ lè bẹ̀rẹ̀ sí bára yín jà, méjèèjì ó kù nù ayé ọkọ àtìyàwó. Inú àdìsí tá a gbọ́ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní inna ibilisa. Inna ibilisa yadawu arshahu ala al-ma'i. ثم يبعث سراياه فأدناه منه منزلة أعظمهم فتنة يجيء أحدهم فيقول فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا قال ثم يجيء أحدهم فيقول ما تركته حتى فركت بينه وبين امرأته. Ànábì ní iná àrísà Iblis, Èṣù, Ṣàìtán, Àsásílù, Àbálísù, òun náà ní asọ̀rọ̀ kì í tiẹ̀ títí ń pàṣẹ ìjọba. Gbogbo ìgbà tílẹ̀ bá ti mọ́ òun mọ́ ààfin ọlá ti Sètánì. Ìyí máa ń ka bí portfolio ni. Anytime ló tó lè tẹ̀ sílẹ̀. Ìyàtọ̀ ọ̀hún yọkàn tó tẹ̀ ńlẹ̀ náà. Inna ibilisa. Mo bọ̀ tó bá ti tó tẹ̀ sílẹ̀ ààfin tó dé nìyẹn. Orí omi orí òkun ilé sùn lọ kọ́lé sí. Yadawu arshahu ala al-ma'i. Lórí omi lọ́dọ̀ kọ́lé sí. Gbogbo ọjọ́ tọ́jọ́ bá ti wá mọ́ yóò wá rán àwọn ọmọ èṣù yóò rán wọn jáde. Ẹ lọ dàrin àwọn èèyàn rú. Ẹ lọ ṣiṣẹ́ wá. Ẹ jẹ́ kí n rí sẹ́tẹ̀ ṣe. Ìgbà tó bá dà sálẹ̀ ó ń kálukú máa submit fáìlì.
òun kálukú ọmọ wa sọ wípé òun cause accident lẹ́yìn àwọn èèyàn tó kú bẹ̀ wọ́n lé 10 yóò ní orí sẹ́sẹ́ omi ó ní òun lónìí àfìgbà tó ń jólé olé náà yóò lórí sẹ́sẹ́ èdè lòun jẹ́ sọ́kùnrin kan àfìgbà tó pẹ́ ní ẹlẹ́ni yóò lórí sẹ́sẹ́ ọ̀kan wà dé yóò wà ní gbọ́ ọ̀gá wa ọkọ àtìyàwó iye báyìí ni mo dàrin wọn lulẹ̀ ni mo make sure pé àárín wọn ò rí àfìgbà tí kan lù kan pa àfìgbà tí mo ti dé kóòtù báyìí tọ́jáwé fọ́kọ rẹ̀ tọkọ náà ń pẹ́ lórí ibú àní pàdé mọ́ tóun náà ń pẹ́ ọlọ́mọjà pàdé mọ́ ìgbà méjèèjì tó bá débẹ̀ lòun tó sìn láàrin wọn. anábìrin tó bá dé àárín yẹn ṣàìtàn náà wàá pe eléyìí tó dáàrin ọkọ àtìyàwó yóò wá fàmọ́ra yóò wá sọ fún pé ahasanta very good of you excellent ìwọ lórí sẹ́sẹ́ ìyẹn túmọ̀ sí pé kọ́kọ́ àtìyàwó ènìyàn kan túká ní máa ń dùn mẹ́sù jù nínú iṣẹ́ tó wá ṣe láyé dákun má lùyàwó rẹ tó bá fẹ́ káyé dára má ṣe pé fọ́kọ rẹ tó bá fẹ́ kọ́ mẹ́lògó. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀dá mọ̀ Ọlọ́run ló mọ̀ òpin ẹ̀ má ṣe pé fọ́kọ mọ̀ tó bá fẹ́ kọ́ mẹ́lògó. tọkọ àtìyàwó bá ṣe fẹ́ra wọn máa wọlé wọn máa wọ̀de Yorùbá ní ìyàwó dùn lọ́ṣìngìn ọkọ tún mi gbé mo fẹ́ ṣoge ìgbà tó lọ kì í wá padà mọ́ ẹjẹ́ àṣàyèrè tọkọ àtìyàwó bá ṣe fẹ́ra wọn àdàbí pálíjánà ni ẹ wà wọn agbọ́ra wọn yé wọn máa fẹ́ra wọn lójú wọn máa fẹ́ra wọn nímú inú wọn á dùn bọ́n lówó lọ́wọ́ inú ó dùn wọ́n ṣe fẹ́ra ni tó bá ti ń di bí ọdún kan nǹkan bẹ̀rẹ̀ sí change díẹ̀díẹ̀ pàápàá jùlọ tọmọ bá ti dáàrin wọn third party ti dénú ọmọ yẹn ò ní jẹ́ kí intimacy ọ wà láàrin ọkọ àtìyàwó torí wọn ò pé àwọn torí wọn pé ọmọ yẹn gangan ni ó tún jẹ́ kan tó close tí wọn bá ń bà lọ bẹ́ẹ̀ ọdún kejì ọdún kẹta yóò di pé wọn ti ń change àwọn family ó ti máa rí àárín wọn wọ̀ torí wọn ti ń rí weakness ara wọn tí wọn ò rí tẹ́lẹ̀ wọn ti máa fẹjọ́ sùn ọ̀rẹ́ tó bá ti di pé ń fẹjọ́ sùn family wọn fẹjọ́ sùn ọ̀rẹ́ ìgbéyàwó yẹn ṣe tán yóò break Ọlọ́run nìkan ló kù tó lè mú gbéyàwó yẹn dúró torí ètò burú jù tí ìjà gbéyàwó rú ni kẹ́dà bí ilé ìpẹ́ ara àta ló máa bóun tó gbéyàwó òun ẹni ìjà tó bá ti ń kọjá ń tọkọ àtìyàwó lè yanjú láàrin ara wọn bóyá náà lè sustain ẹ̀ ìyẹn la fi gbọ́dọ̀ ṣọ́ra dáadáa dákun má lùyàwó rẹ tó bá fẹ́ káyé dára má ṣe pé fọ́kọ rẹ tó bá fẹ́ kọ́ mẹ́lògó. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀dá mọ̀ Ọlọ́run ló mọ̀ òpin ẹ̀ dákun má lùyàwó rẹ tó bá fẹ́ káyé dára. kí ló ń sábà fà á tọkọ àtìyàwó fi máa ń yọ ẹsẹ̀ síra wọn agbára wọn blow ọ̀lẹ ọkùnrin aláìní kan ṣe ọ̀rọ̀ àwọn sójà tàgbà tí ń wọlé bọ̀ kò lọ bá sójà tó gbébọn dání pàápàá jùlọ sójà tó dé koto tójú ẹ̀ lé koko nú òrùn tàbá àwọn ọlọ́pàá àwọn mọ̀bóòlù tí wọ́n ń sọ àwọn oníjọba tójú wọn lé kokoko kó sì wò lọ́tún lọ́sì kọ́kàn fọ́kàn lótì kíyẹn náà wá dà fọ́tí padà kájọ wá jà kọ́ wá lu sójà mẹ́rin kí gbogbo ayé ọmọ àpèrè à ń ka déédéé ọkùnrin kò rí yẹn ṣe orí obìnrin ni ó ti máa gbà ipa ọ̀lẹ aláìní kan ṣe ọ̀lẹ alápáàké ọ̀rọ̀kùnrin ẹgbẹ́ ẹ̀kọ́ bá jà obìnrin lọ́wọ́ ń bá jà ẹ̀yin ọkùnrin ayé tẹ́bá lẹ́wò wa ọkùnrin èèyàn pa obìnrin o tẹ́bá lẹ́wò wa obìnrin ẹ̀dá tọ́lọ́ ń dá wọn ẹ̀dá fẹ́ràn ni ọkùnrin fẹ́ kóbìnrin ó treat òun bí ọba obìnrin dẹ̀ ní ìwà àrífín ò lè tán lọ́wọ́ ẹ̀ ọ̀dájú ni majority obìnrin àwọn obìnrin kan bẹ̀ láyé pàmí ń kú ọkọ tí sórí bẹ́ẹ̀ sọ́kọ òun gangan wà fìtínà kí ìjà jókòó tì òun àtìjà jọ ń sùn wọ́n jọ ń jìn ẹ mọ̀ kínní kan dájú èṣù kì í tètè rọ́kùnrin mú obìnrin lè sùn kọ́kọ́ máa rí mu ìyàwó Aisha radiyallahu ta'ala ẹ̀yin tẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ ṣe àlẹ́tọ̀ yìí dìnnà lógún lọ́gbọ̀n gbogbo òdílé tó bá tún ṣe ẹ̀yin náà ọmọ ìgbà aládàá ń bẹ ẹ like ẹ love ẹ star ọba mi ọ̀dà orí bò yìí kò sóbìnrin tí kì í jowú ìwọ ni ojórí rẹ ó pé ìyàwó Aisha ló jowú ọjọ́ tó yẹ kó sáàfù oúnjẹ fọ́kọ ẹ̀ ọ̀kan nínú àwọn ìyá wa ló gbóúnjẹ wa inú bá bí instead tí ó fi sọ fún Ànábì pé ábà oúnjẹ ni mò ń dáná látàárọ̀ kó kù díẹ̀ ní
ó sì bọ́ síwájú ànábì ìyàwó Aisha sì gbé àwo oúnjẹ ó sì lámọ́lẹ̀ níwájú ànábì táwa nìwọ ìyàwó ànábì ló bínú la àwo oúnjẹ mọ́lẹ̀ obìnrin tí wọ́n ń pè lóbìnrin ànábì ò torí ẹ̀ yọ ẹsẹ̀ ànábì dákẹ́ pẹ̀lú ìyanu ìwòran ó náà ló la àwo mọ́lẹ̀ ó náà ló tún béèrè pé ànábì ò sì ń wò mí ànábì wá béèrè pé afákàdákísà ìtọ́ ọ̀nà ṣé kìí ṣe pé èṣù tí máa ń lé ẹ̀yin obìnrin tí jẹ́ kí majority orílẹ̀ ọkọ gbé ṣé kìí ṣe pé ṣàìtọ́nù ti dára rẹ̀ ìyàwó Aisha rẹ̀ wá balẹ̀ ó ní alimahin ṣàìtọ́n ṣe èṣù ń bẹ lára mi ni kọ́lá náà ànábì ní bẹ́ẹ̀ ni wà máa kú lé ẹ̀sán kódà gbogbo ènìyàn ládá ọmọ èṣù àlìjẹ̀nù kọ̀ọ̀kan mọ́ tí ń tẹ̀lé kiri òun ní máa ṣe ẹ̀dá lọ́nà bí ìdùnnú bá dé èṣù ara rẹ̀ ló tẹ́ kó bá gbèsè ayé ẹ̀ ó ní wà máa ka ya Rasulullah èṣù yìí bẹ́ lára wa ànábì náà ànábì ní naam walakinna rabbi ànání alayhi hatta aslama àmọ́ èṣù tara tèmi ọlọ́run ti ràn mí lọ́wọ́ lórí ẹ̀ ó sọ̀rẹ́ńdà fún mi torí pé mò ń sin lọ́run déédéé ó sọ̀rẹ́ńdà fún mi torí pé mò ń ka Kùránì gbogbo ìgbà ó sọ̀rẹ́ńdà fún mi torí pé òfin ọlọ́run ni mò ń tẹ̀lé. ìyàwó Aisha rẹ̀ wá balẹ̀ ìyẹn ń túmọ̀ sí pé kò sẹ́ni tí kì í bínú kò sẹ́ni tẹ́sù ò sí lára ẹ̀ ìwọ ni kò kọ̀ntrẹ́sù kọ́mọbáyé rẹ̀ jẹ́ wàdàmọ́ tàwálà fakudima ata. wàlá yẹsẹ̀ ló dà èso ìlà bìdá. wàlá yẹsẹ̀ ló dà èso ìlà bìdá. ara tó máa ń sábà fa domestic violence. fakudima ata. obìnrin tó wọlé ọkọ tó bá fẹ́ gbádùn ilé ọkọ ibi táyé bàjẹ́ dé lẹ́nìí kẹ́ tó rí obìnrin tẹ́ bá kó obìnrin 100 jọ tí ń lọ ilé ọkọ 100 bọ́lọ́mbá ní ẹ̀rí 20 tí ń bẹ ní virgin ìyẹn ti pọ̀ jù bọ́lọ́mbá ní ẹ̀rí 10 tí ń bẹ ní virgin ìyẹn ti pọ̀ jù bọ́lọ́mbá ní ẹ̀rí 5 tó jẹ́ virgin láàrin 100 tí ń lọ ilé ọkọ ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìbọ̀lẹ̀ tí rí fẹ́ rí 5 òun abẹ́ gbígbàgùdá alẹ́ ti rí lábúlé kò ní àbíbọ̀lẹ̀ ti fẹ́ rí tí ó jẹ́ virgin la ilaha illallah wọ́n bá yé jẹ́ wọ́n bọ̀ ọ̀run jẹ́. fàdà mẹ́ta wà láà. obìnrin tó ti tẹ́sítì ọkùnrin kan rí tó bá wọlé ọkọ ó ti máa yàtọ̀ a máa fantasize a máa rántí ètò àtúntì lò sẹ́yìn. obìnrin tó wọlé ọkọ tó bá fẹ́ gbélé ọkọ pẹ́ kán sì mú ẹ̀ dànù ẹni ó lò ó nílò omi òjò ó lò ẹ́ nílò yaba ó wúlò fún nìyí tó bá wúlò fún tó bá gbà pé èèyàn tó wúlò ní ẹ kò ní yóò ti fẹ́ wọlé kẹ́ni tó fẹ́ tó fẹ́ ìwọ ló tún wá ń wẹ̀ yín wò Yorùbá sì ní àjókù igi kì í pẹ́ raná igi tẹ́ ti jóná tẹ́lẹ̀ tẹ́ wá paná whenever tá a bá sáná míì sígi èyí tó ti jókù yẹn ni á tètè raná ẹni tẹ́ ti jọ bára yín lò pọ̀ òun ló tó ń pè ló fi burú obìnrin tó bá ti wà wayward wọ́n sọ̀rọ̀ fẹ́ o obìnrin tó ti jayé mọ́run tó ti jayé ọmọ ẹ̀ máyé ọ̀rọ̀ òní tí tọrọ ọ̀rọ̀ kékeré báyìí á ní èjìká ni mo gbé ẹ sí tí n bá yẹ òjìrè bọ́ nìyẹn o àìmọye tán wà òun níta torí pé tọ́tọ́kọ ò bá bá sọ̀rọ̀ ó mọ ọkùnrin tó lè pè tọ́ra yé ọ̀rọ̀ yóò bá sọ̀rọ̀ 15 hours níjọ́ ọkùnrin bá lòun ò ní fún lówó ọmọ ẹni tí ó pè tí ó fún lówó níjọ́ ọkùnrin bá lòun ò ní bá lò pọ̀ àjàjà ọmọ lọ́ǹgì ọmọ sọ́ọ̀tì tí ń bẹ níta ẹ̀yin obìnrin ayé bọ́ bá ti wọlé ọkọ díjúmọ́ ti ta ìmọ̀ ń fa violence ìmọ̀ ń fa domestic violence ká lura ẹni lónìí ká lura ẹni lọ́la kò sí ọkùnrin tára rẹ̀ máa ń gbà kọ́ ọ máa kọ̀m̀pìà ọkọ rẹ̀ pẹ̀lẹ́ ní tó ń fẹ́ tẹ́lẹ̀ kọ́ ọ máa pé tí ó bá sí pé àwọn òbí mi tán ní kí n fẹ́ ẹ̀bí lágbájá mo fẹ́ ọ jẹ ìkúùkù sóúnjọ ọlọ́mọdé òsàwúrè ìyá. fàdà mẹ́ta wà láà. ọkùnrin tí bá ń lo obìnrin orí burúkú ní bẹ́ẹ̀ àmọ́kùnrin yẹn ò ní kíá. fàdà mẹ́ta wà láà ọ̀nà tó ti kọjá ibi ó ti gbà kọjá mọ́ tún wẹ̀yìn mọ́ ó ń lọ síwájú ní bó lóun progress oríire lọ wá lọ kí ló dé tó tún wẹ̀yìn tó borí burúkú lẹ́yìn fàdà mẹ́ta wà láà. فخذ ما آتاها ولا يصلون حيث إلا بدا ولا يصلون حيث إلا بدا. ẹ̀yin obìnrin ayé ẹjọ́ wúmọ̀ níbà owú jíjẹ obìnrin ó burú gan-an
àìmọye obìnrin tó ti dolórí burúkú nítorí pé ń jowú ṣebí kalẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò láìpẹ́ yìí tó gbọ́ kọ́kọ́ òun ó gbé ọmọge sínú mọ́tò ẹnìkan ló pè lọ́lọ́kọ̀ ẹ̀ ti tún gbọ́ ọmọge tó máa ń gbé o ó ti tún lọ bí tí wọ́n máa ń pàdé òun náà kí mọ́tò mọ́lẹ̀ ó ń lé ọkọ lọ ó kan mọ́tò ọkọ lára ọkọ náà sì speed nù àwọn méjèèjì bá jọ sáré lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ àbálọ àbábọ̀ ìyàwó láksidẹ́ǹtì ibẹ̀ ló kú sí ọkọ náà lọ́sẹ̀ méjìlá ayé tó náà fi kú kí wàá nìtumọ̀ ayé tí wọ́n wá fàdámọ́ta wà ńlá. fàkúndì máa ta wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá. òfin Ọlọ́run ní kẹ́ ẹ má ṣe ṣìnà òfin Ọlọ́run ní ká má ṣe ṣìnà àmọ́ tó o bá kó ọkùnrin mẹ́jọ jọ tó o bá kó ọkùnrin mẹ́wàá jọ ó lè rí méjì tó níyàwó létí òní wò ta nature tá a dá wọn ọkùnrin ni nature tá a dá gbogbo tí ń jákọ ni ìwọ lọ́wọ́ búkọ lọ́wọ́ akọ ewúrẹ́ wo bí ṣe ń rìn kiri lọ́wọ́ akọ àgùntàn wo bí ṣe ń rìn kiri nítorí abo lọ́wọ́ oríṣiríṣi tó o bá rí ọkùnrin míì torí ẹ̀ ti gbálẹ̀ á dúró tó yàwó ẹ̀ tó jẹ́ àrẹwà báyìí á tó obìnrin míì á tó máa ràn jù bèbí lọ́rùn majority ọkùnrin ó lè ṣírètì ẹ̀ kó fi dúró ọkàn parẹ́ ìdànù ni ìwọ tí ń bẹ nínú ilé ọkọ ọkàn ẹ̀ ti balẹ̀ ọwọ́ arẹ́ nìkan tí ń lọ níta tí ń wọ́n náà kóhun lé ẹ̀ kó nídìí ẹ̀rù ló tó wà lọ́ràn lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó wà nínú mọ́tò tí wọ́n ń gbé ní mọ́tò lọ òun wà nínú mọ́tò already òjò wá rọ̀ ọwọ́ arẹ́ nìkan tó fẹ́ wọlé sínú mọ́tò lọ́wọ́ bínú pé tí ó bá wọlé kó wọlé òjò yà máa pa wọn lọ ta ní wèrè ta lárin tala sinwin. fàdámẹ́ta wàlá fàkúndì máa ta wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá. àwọn ọkùnrin kan bẹ̀ láyé ẹ̀yin obìnrin ayé ẹ̀ máa kíní kan dájú ní ti ń jẹ́ ọkùnrin tá a bá wà cháàdì níta fìtínà ayé wàhálà ayé àdánwò ayé tó bá débà ọkùnrin níta ọkùnrin ó ti wà charge orí ìyàwó wọn ni majority máa ń di charge lé lórí ní ló máa ń fàkàrà transfer aggression ó lè má sí ọkùnrin gbà mí yóò kàn wọlé yóò kàn máa kanra ọjà rí ọ̀tá ní ó lè má rówó mú wọlé ó lè pàdé disappointment ìwọ ló bomi tútù pa iná yẹn lára ẹ bí ṣe ń kanra tó ó mú wálẹ̀ wálé mi kí ló dé tẹ̀ ń kanra báyìí sọ́jà tí ó tà náà ni sówó tá ẹ fẹ́ gbà náà ni Ọlọ́run ó ṣe àdúrà ni mo ń ṣe orí àdúrà náà lẹ ti bá mi tá ẹ bá ń bínú báyìí bó làdúrà sì fẹ́ gbà àdúrà yẹn ó gbà bálẹ̀ mi ẹ máa retí tó jù yẹn lọ ara rẹ̀ ó wálẹ̀ yóò wà rẹ́rìn àmọ́ kọ gbéwèrè tútù wọlé ìwọ náà gbéwèrè gbígbẹ pàdé ẹ̀ Ọlọ́run má jẹ́ lura yín pa níjọ́ kan. fàdámẹ́ta wàlá fàkúndì máa ta wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá. obìnrin tó gbọ́ jù láyé lóbìnrin tí ń yẹ fóònù ọkọ rẹ̀ wò ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí ń lọ gé àlùbọ́sà tó wá ranjú má lùbọ́sà tó lómi ojú òun ò ní somijé rọ́nàpá bójú ẹ̀ ò somijé ńgbà tí ń gé lọ́tọ́ bá gbójú ẹ̀yìn ojú ẹ̀ ò somijé kí ló dé tó ń wá bànújẹ́ kiri fitnatu naima falanatullahi ala man àìkọ́dà jẹ́jẹ́ ni fìtínà sùn ìwọ ló lọ jí fìtínà dìde kí ló dé tó fẹ́ para ẹ kí ló dé tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá lábọ̀ ara fàdámẹ́ta wàlá fàkúndì máa ta wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá wàlá yẹsẹ̀ lóòlà àìsàn ìlàbìdá. ó rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ni bíi few years ago arákùnrin kan níyàwó ẹ̀ lọ́ka pé ó ń fẹ́ ẹnìkan àbó bímọ síta wọ́n bára wọn jà wọ́n gúnra wọn ní nǹkan ẹ̀jẹ̀ hàn lára ẹ̀ lórí fọ́tò tí gbogbo ayé rí làwọn aráalé bá wọn parí ẹ̀ ní wọ́n bá ní ẹ lọ sùn padà tó bá dàárọ̀ láàmú yanjú ẹ̀ ọmọ ìyá mi tó o bá pàdé pápá mi ń kú obìnrin ọjà akẹ́pẹ́ lójó kọ sáko lẹ́jú kó dòkú lọ tàbí kí wọ́n wá dàpọ̀ àyàn lọ arákùnrin ìbá gbà fọlọ́hún wọ́n jọ lọ sùn ó rò pé jà ó parí ni nígbà alẹ́ mọ́ òkú ọkùnrin yìí ni wọ́n bá wọ́n dájọ́ fọ́rábìnrin yìí lóòótọ́ àmọ́ ti bọ́ ń bẹ̀ òun ti tó fúri ó ti ń jayé orí ẹ̀ kiri ọkùnrin yẹn ló kú ẹni ó kú ní ó jẹ̀bi ẹni ó kú ní tiẹ̀ gbé bọ́ọ̀ bá ti nírú ìyàwó bẹ́ẹ̀ tó o mọ̀ pàdájú obìnrin ni àwọn obìnrin tí wọ́n dájú jù láyé làwọn obìnrin tí wọ́n máa ń dínú
kò ní sọ tinú ẹ̀ kò sí tó lè ṣe ẹ́ rí pé yọkàn dákẹ́ ni wàláhì ò ní tinú ẹ̀ tí ó ṣe àwọn kan sì ń bẹ bí ṣe ń rojọ́ worowóró yẹn náà ló tó lè bínú bọ́ ọba ti rírú ẹ̀ àwọn ọ̀nà tó lè gbà bá obìnrin wí ń bẹ́ẹ̀ má jẹ́ kó pa ẹ̀ má jẹ́ kó sáwọn ọmọ ẹ̀dọ́mọ òrukàn á fẹ́ ọkùnrin míì wọ́n á kọjá lórí sàárè rẹ̀ wọ́n á tó tọ̀ sórí sàárè ẹ̀ àwọn ọ̀nà tó lè gbà bóbìnrin wí pọ̀ dáadáa tó o bá fẹ́ kan wàhálà láyé lára ọ̀nà bẹ́ẹ̀ tó lè fi bá obìnrin wí òun ni pé ìgbà tóbìnrin retí pé wàá jẹun ìwọ kan wọlé ó ti dáná oúnjẹ ó ti ṣe wàhálà ó ń wòran ìgbà tí ń retí pé wàá jẹun kàn mú kí n má tó kọ ó ti sáàfù tébù ó ti expect pọ̀ jẹun ìwọ kan jáde lọ kó wá pè é létà babalágbájá ń bolo tó lọ babalágbájá mo kàn wó pé kí n ṣeré jáde oúnjẹ tí mo ṣe ń kọ́ mi ò ní ìdòǹjẹ yẹn má wọrí á fẹ́ kú á fẹ́ la nínú tó bí obìnrin nújù ni kó ṣe wàhálà oúnjẹ kọ́ ọmọ jẹ ẹgbà kan nìyẹn ìyẹn dájú kọ́ ọmọ wa bọ́ọ̀sì ẹ̀ kọ́ ọmọ gbà lẹ́sẹ̀ ẹgbà burúkú ni lára tó lè fi bóbìnrin wí nínú fámìlì wọn kò lè ṣe wọ́n mọ́ kó mọ́ lẹ́nìkan tí kì í fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ẹni tó ẹ̀ tinú fámìlì yẹn gbà tí ò gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu ẹ̀dọ̀ wa jókòó ni wọ́n máa pè ń tọ̀ báwo ni àná mi mo kàn ní kí n kẹ́ ẹ ní sódẹ̀ wa ókè sá gbogbo bó ṣe ń bá sọ̀rọ̀ yẹn orí ẹ̀ ti ń gbóná tọ́ ọ bá rí i pé lọ kíchìnì ńlọ mọ́bẹ̀ tètè sájáde o kọ́ ọmọ pé àfa kan ló ní ọmọ pẹ̀lú tí ó ẹ̀ tinú fámìlì nọ́mbà 3 inú tó lè fi bóbìnrin wí ọfẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti rí pé ọ̀rọ̀ kúnnú ẹ̀ torí ẹ̀dá tá a dá obìnrin máa ń sọ̀rọ̀ tó pọ̀ àwọn onísáyẹ̀nsì ayé wọn lóbìnrin ó sọ̀rọ̀ 7,000 words obìnrin ó pronounce ẹ̀ lójúmọ́ ọkùnrin ó pronounce 4,000 words sórí pé ọ̀rọ̀ ọkùnrin kéré sí tóbìnrin obìnrin fẹ́ràn kan rojọ́ wórówóró kọ́ tẹ́tí gbọ́ ìwọ dákẹ́kọ̀ọ́ gbọ́ gbogbo ntọ́fẹ́ wí tó bá wí tán bá lè mí ẹ̀ ní nǹkan tẹ́ máa sọ sí nìkan dìde kọ́ jáde lọ yéé ó ti da pẹtiróòlù síná lára nǹkan tó ẹgbà míì tó lè fún àwọn owó extra tó wọn fún yàtọ̀ fún oúnjẹ ìwọ stop ẹ̀ lójijì kó béèrè kó gbójú ẹgbẹ́ kan obìnrin ọ̀fẹ́ ẹ̀ kú ìyẹn dájú kọ́ ọmọ ìlú obìnrin lùkùlù lọ alukurani wa ní fàájúrú unnafilẹ̀ madọ́ọ̀jẹ̀ ara ẹgbà tó lè fi bá obìnrin wí má súnmọ́ níjọ́ tí ń retí pé wàá súnmọ́ ti jẹ́ kára rẹ̀ wà lọ́nà ìwọ kan jáde kó o tilẹ̀kùn ní ti kurani wínú má súnmọ́ ìyàwó ẹ̀ yẹn lódì lórí bẹ́ẹ̀dì àmẹ́ni tí ó lò fi ọlọ́run marú ìyàwó tó fẹ́ o tó bá lọ jẹ́ pé wèrè hánrán níyàwó ẹ̀ lọ́ba lọ dánwó ẹ̀ wò ọ̀ jáde tán báyìí náà gbẹ́ ìkùlé jáde ni a ní yé o dẹ̀ sílẹ̀kùnlẹ̀ fòlì sọ́ọ̀tì bẹ́ńtà lọ́ǹgì bẹ́ńtà ilé tó bá wò ń lòun ó mú ọba tiẹ̀ lọ nìyẹn fàdámà tàwálà. fàkúndì máa dá wàlá yẹsẹ̀ lóde àìsàn ìlàbìdá wàlá yẹsẹ̀ lóde àìsàn ìlàbìdá. ìtàn kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá Ondo State ló ti ṣẹlẹ̀ àwọn onílàákàyè wọn a máa fìwé lórin kò sí oríire ń bi kéèyàn máa lu obìnrin sẹ́ odidi ọba ìlú kan ọba tó lóko tó lóòkì first class ọba ó ní wọn àti ìyàwó ẹ̀ jà ìyàwó kó lọ lé wọn obìnrin tó wá fi ọkọ ẹ̀ níran ó wá dá wàhálà sílẹ̀ nínú ààfin lọ́ba bá bínú jáde lọ́ba lọ káyàwó wọn lé wọn lọ́ba di lílu kódà bọ́ba yẹn ò lu ìyàwó yẹn obìnrin ó pariwo ẹ gbà mí ó ti lù mí ó pa mí o gbogbo òròyìn bá gbé pé ọba lọ káyàwó ẹ̀ mọ́lé ọlọ lùyàwó ẹ̀ sílé nítorí gbadé lórí ọba yẹn nù ó gbìyànjú láti gbadé yẹn padà kó rí gbà padà tí jáde láyé ìyàwó náà ó padà realize mistake ẹ̀ ó fẹ́ ṣàtúnṣe kò rí tó ṣe mọ́tò náà fi jáde fàdà mẹ́ta wá yá wọ́n bá ní ẹbá tọkọ yín jẹ́ mọ́tà ẹ bá fẹ́ ọjọ́ iwájú fọmọ yín fàkúndì máa dá ẹ̀yìn ọkùnrin ayé ìwọ̀n bá ní ká ẹlú obìnrin mọ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ náà ọmọ sí fún yín wàlá yẹsẹ̀ lóde kò sí bí òsè ní pín sí méjì part 1 lélẹ́yìí part 2 ń bọ̀ lọ́nà fàdà máa ta wà lá fàkúndì máa dá wàlá yẹsẹ̀ lóde àìsàn ìlàbìdá wàlá yẹsẹ̀ lóde àìsàn ìlàbìdá. bàbá wa tá a gbé wá sí ìkàlẹ̀ lọ́wọ́ torí wọn bàbá mi Dr. Awa Ibrahim ọ̀rẹ́ ọlọ́run ọ̀rẹ́ kahaba ńlọ́sànwó ètò yìí Dr. Awa Ibrahim gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní wọ́wọ́ tì ẹ̀ ní wọ́ láti ẹ̀ ní sàárẹ̀
mọ́mì náà ò ní sáré ẹjọ́ darúgbó kùtàkùtà àwọn ọmọ yóò yanjú jù yín lọ lójú ẹ̀mí ìdùnnú làwọn ọmọ jẹ fún yín wọn ní jẹ́bànújẹ́ lábáríkà Al-Qur'an àṣewàásí ìnírántí bàbá tó bí yín bàbá wa náà ìbí àgbà ìlú Ọ̀fà bàbá wa kí ó sọlá Ibrahim ọlọ́run ò bá ní gbàbọ̀ wọn bá ní ṣàforíjì fún wọn já pàdé wọn lálùjánnà akéwùsọlá dọwọ́ rẹ̀ alẹ́ ìbí dọwọ́ rẹ̀ ọlọ́run má jẹ wọ́n níyà à ń bẹ̀ Olúwa láìláìlàlá láìláìlàlá Muhammadu Rasulullah láìláìlàlá. Aṣíwájú àdínì fún gbogbo Ọ̀yọ́ state Alhaji Mutiu Láyọ̀ Ọládẹ̀jọ onímàálù mo ṣàdúrà rẹpẹtẹ fún wọn gbogbo ọjọ́ tẹ́ lò láyé ọba mi ò ní tì yín ọba tó níyà dúró tì ìyá mi dáadáa Yèyélúà ìyá wa agbẹ́sìngà àdínì fún gbogbo Ọ̀yọ́ state ìyá wa Yèyélúà Tinubu Abọ́sẹ̀dé ìyá wa Medinat Adédìbú mo bí Ọlọ́run fún yín ọba tó ní yín ò ní padà ọ̀tá ò ní rẹ́rìn yín ọba tó ní yín tí mú yín dúró látẹ̀yìnwá kò ní jù yín lẹ́yìn àwọn ọmọ yẹn jújù yín lọ wọlá títóbi Al-Qur'an ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwògbà gbogbo anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá a ní farmland tó pọ̀ gan bó fẹ́ thousands of acres a ní along Ìbàdàn Lagos expressway tó face express gangan ìrìnsẹ́jú mẹ́wàá ní sí tógèètì Ìbàdàn a sì ní estate kan láàrin yẹn náà ìrìnsẹ́jú mẹ́wàá ní sí tógèètì Ìbàdàn estate yẹn cheap bàjẹ́ just 650,000 naira per plot ibo ló ti tó fẹ́ rí wẹ̀ àwọn acres wa tó wà níbẹ̀ náà ò dẹ̀ wọ́n atúnilọ́nà Ìbàdàn sí Sẹ́yìn buy 1 acre get 1 acre free ìyẹn nísìn ó ti di 750,000 naira acre méjì ọba ti ra acre kan ní 750 abọ́ ní kankan ọjẹ́ dodo acre méjì nù àwa láwọn ilé táwọn yẹn fẹ́ tà nílùú ní gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà la ní plot of land nígboro bákan náà ẹni fẹ́ lọ àràfà rọrùn ẹ̀tẹ̀lélẹ̀ sí Akéwògbà Gold a sì ń gba àwọn èèyàn fún àjì 2023 ẹ gbádùn àjì náà dọ́ba àjọ wà lára fani umrah Ramadan ó sì lè gánkọ̀ lọ́wọ́ ọjọ́ tó kù sí àwọn èèyàn wa kan ti gbéra lẹ́nìí wọ́n balẹ̀ sílẹ̀ Saudi Arabia lọ́la àwọn kan ó tún gbéra lọ́la àwọn ó balẹ̀ sílẹ̀ Saudi Arabia lọ́tùnla èmi gangan àtàwọn tó kù tí Ramadan bá jẹ́ Ramadan 20 kìíní kan àwa náà wọlé kọ́lọ́hún ó ṣe nírọ̀rùn ó lè gánkọ̀ káwọ́ jọ wọlé Ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn ẹ mọ̀ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School ilé ẹ̀kọ́ wa dá a sì nílé kéwú tó dáa níbẹ̀ àwọn ọmọ náà ó lá àlùbáríkà ẹni wọ́pọ̀ ẹni wáyà text message tó bá lè di ọ́fíìsì wa tàbí kó lo WhatsApp number ká dá ẹ lóhùn lo online tó bá wà nílùú òyìnbó tàbí ilẹ̀ Lárúbáwá tàbí African country online láti dá ẹ lóhùn 08057818180 00350661122 dákun má lu ìyàwó rẹ tó bá fẹ́ káyé dára má ṣe pé fọ́kọ rẹ tó bá fẹ́ kọ́ ọmọ ẹ lógo ìbẹ̀rẹ̀ ìjà lẹ̀dá mọ̀ Ọlọ́run ló mọ̀ pín ẹ̀ má ṣe pé fọ́kọ rẹ tó bá fẹ́ kọ́ ọmọ ẹ lógo. ẹ pàdé wa ní site 2 lecture yìí